Níṣe ni àwọn èèyàn ni wọ́n ń fi ọ̀rọ̀ náà rẹ́rìn-ín ìyẹn tó ṣẹlẹ̀ láàrin gbajúgbajà òṣèré tíátà Yorùbá ní Ìyábọ̀ Òjó àti ọmọ ẹ̀ Priscilla Òjó, tí àwọn èèyàn sì ń sọ pé ìfẹ́ ìyá àti ọmọ gidi ló wà láàrin àwọn méjèèjì náà. Lásìkò àyájọ́ ọjọ́ àwọn ọmọdé lágbàáyé tí wọ́n ń pè ní Children's Day tó wáyé lọ́jọ́ Ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí, tí í ṣe ọjọ́ 27 oṣù karùn-ún the 27th of May, ó ní gbogbo àwọn èèyàn ni wọ́n ń kí àwọn ògo wẹrẹ ìyẹn àwọn ọmọdé káàkiri àgbáyé kú àyájọ́ ọjọ́ àwọn ọmọdé, tó sì jẹ́ wípé níṣe ni Priscilla ìyẹn ọmọ Ìyábọ̀ Òjó ló lọ kọ sórí ẹ̀rọ ayélujára tó ń bú ìyá ẹ̀ pé ṣé òun ló bí òun bá ìyàbọ̀ lọ́mọ míì níbòmíì nítorí pé kò kí òun kú àyájọ́ ọmọdé. Ṣé Priscilla òkúkú ṣe ọmọdé, ó ti dàgbà, ó ti lé lọ́mọ ọdún 18, kò sínú àwọn tá a lè pè lọ́mọdé mọ́. Èyí ló jẹ́ kí ìyá ẹ̀ ìyẹn Ìyábọ̀ Òjó inú tiẹ̀ tó fi àwòrán ọ̀rọ̀ tóun àti ọmọ ẹ̀jọ sọ lórí ẹ̀rọ ayélujára WhatsApp ó gbé síta. Ó sì ní ó dá ọ kí Priscilla ọmọ òun má bínú o, ò mọ̀ pé children, èyí tó pè láwàdà tó ní children, ó lóun mọ̀ pé ọmọdé ni, ó lóun kì í kú oríire àyájọ́ àwọn ọmọdé tóun náà jẹ́ o. Kódà Ìyábọ̀ Òjó ó tún kàn sí ọmọ ẹ̀ ìyẹn Felix tó jẹ́ bí ẹ̀gbọ́n fún Priscilla pé kó wá wo àbúrò ẹ̀ o, kó wá wò bó ṣe ń pè rẹ̀ ní ọmọdé. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni Priscilla sì tún lọ dá ìyá ẹ̀ lóhùn lórí ẹ̀rọ ayélujára pé inú òun ṣẹ̀ṣẹ̀ dùn báyìí ní pé kí òun kú àyájọ́ ọmọdé nítorí pé ọmọdé ni òun lọ́dọ̀ ẹ̀, ìyẹn pé lọ́jọ́kọjọ́ gbogbo èèyàn bí èèyàn bá ṣe dàgbà tó ọmọ ní lọ́dọ̀ àwọn òbí ẹ̀. Bí Ìyábọ̀ Òjó àti Priscilla ọmọ ẹ̀ bá ṣe jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tí wọ́n jọ ń ta síra wọn lórí ẹ̀rọ ayélujára tán jọ ń ṣàwàdà yìí, ó wù ọ̀pọ̀ àwọn èèyàn nínú gidigidi, ó wù ọ̀pọ̀ àwọn èèyàn lórí gidigidi. Bẹ́ẹ̀ ni wọ́n ń kan sára sí ìyá àtọmọ náà tí ó sì ń sọ pé Ìyábọ̀ yóò jèrè ọmọ ẹ̀, àárín wọn kò sì ní dàrú láé àti láé.